ilé yan ká Ìyàndá kábíyèsí ọlọ́run tó gbẹ́lẹ̀ wá kò lè gbẹ́lẹ̀ lọ. ká máa wò ó bọ̀ lálùbọ̀ díẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ńlá tó sì ṣẹlẹ̀ sí Èkó ló ti ṣẹlẹ̀. ká Ìyàndá sà lójú lọ jẹ́ fún Barrister nígbà yìí mọ̀ ń rìn kórí ọmọ mi. fagbọ́n mi sí omi ò tó láàrin òun àti wọ́n gbéná wojú ara wọn kí Barrister ó tó kú. ọlọ́run lò mí gẹ́gẹ́ bí gàrí tí 40 ọdún tí mò ń rìnrìn àjò. òun lò mí níjọ́ tí Barrister wá sí Ìbàdàn sì ní kí Barrister ó fò adẹ́sàdúrà fún Sawaba tó ní òun yọ̀ǹda gbogbo ń tọ́wà láàrin òun forí jìn láàrin ìrìn àjò 40 ọdún ni èmi àti ẹ̀gbọ́n Lálọ́mí Àmọ̀lé àwa la darí ètò ńjọ́ náà. táwọn Alhaji Rasidi Àyìndé gbé Barrister wá síbà wọ́n wá ṣe ayẹyẹ pé ọgbà mi ẹ̀yẹ ti ìjọba àpapọ̀. mi ẹ̀yẹ tí wọ́n fi dá Barrister lọ́lá ńjọ́ náà ìyẹn tí Ọbásanjọ́ fi dá Barrister. wọ́n wẹ̀ ní Ìbàdàn pẹ̀lú Barrister. níjọ́ yẹn Sawaba náà kọrin wọ́n sì dì mọ́ra wọn sì ṣàdúrà. òkun kì í hó ruru káwàá ruru kí nǹkan ó hó ruru tó yọ padà yọ gbónágbóná yọ padà dẹ̀rọ̀. wọ́n ní bá alágbẹ̀dẹ bá fìbínú wẹ̀lẹ̀ náà ni ó fi gbé bẹ́ alágbẹ̀dẹ bá fẹ́ fín ẹwìrì tí irin bínú lálágbẹ̀dẹ ó fi kí ọmọ owó mọ́lẹ̀ pàápàá. bá gbé ọmọ owó kalẹ̀ ẹ̀rọ wẹ̀rẹ̀ ni ó fi sọ kò ní jù kò ní jù. bẹ́ẹ̀ sì ni nípa bí abiyamọ tó bá sọmọ rẹ̀ lọ ni wọ́n pè nínú abiyamọ bá rọ̀ inú ìjà lọ kìí rọ̀. jẹ́ wípé béèyàn bá tí ń ro òní nìkan máa rọ̀la kí ni yóò ṣẹlẹ̀ lọ́la kí ń lọ́la. ọ̀la ọjọ́ Monday kí mò ń sọ̀rọ̀ lé lórí o ẹ̀yìn wá ọ̀la níjọ́ abẹ̀rẹ̀ báyìí ká rò pé yóò rí a kàn rò pé a débẹ̀ náà àwa náà ó lókìkí a mọ̀ pé a sì wà ń bẹ̀ fógójì ọdún. láàrin 40 ọdún ẹlòmíì ti ṣe ó ti yín ayọ̀ ó ti méèkì ẹ̀ láyé àwa náà a sì dúpẹ́. ẹ wá wo ọdún tèmi ti ń ràgàlẹ̀ ẹ̀ bọ̀ títí gbogbo ntọ́lọ̀ ń gbàdúrà mi ń sìn kò tí ì pọ́dún 4 tí mo pé alhamdulilayi ọlọ́run mo dúpẹ́ o mo ti ra ilé tijọ́ ọdún 5 lọ o mo ti ra ilé tijọ́ ọdún 6 lọ o ṣùgbọ́n kápọ́ lọ́ ń gbàdúrà èèyàn ó ti ń gun ọkọ̀ ó lé lọ́dún 10 ó lé lọ́dún 12 ó lé lọ́dún 15 o tí mo ti ń gun mọ́tò ẹ̀kẹ́ ẹ̀ lè mọ̀ pé mò ń ṣàlàyé fún yín pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kọ́ lè èèyàn máa dúpẹ́ lé lórí. tọ́kàn èèyàn bá balẹ̀ èèyàn náà mọ̀ pọ́kàn àwọn balẹ̀ èèyàn lè rọkọ̀ kọjá rìn lọ́ra èèyàn á máa kọ́lé tí léhùn tí ó kó délé o yóò pé kí lòun wá kó délé tuntun sí ìgbà tóun wà nílé rẹ́ǹtì gan ibi èèpà òun gbogbo ẹ̀ ó lè kankan ṣùgbọ́n káwo wájú káwo ẹ̀yìn ká fògo fọlọ́hún gbogbo ń tọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí mi bí ọdún 5 sí 4 náà. Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà èyí tẹ́ gbọ́ lálẹ́ yìí ó ní mo pè ní. ayé ọmọ ayé ni mo pè é ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn. ọ̀rẹ́ méjì kan ní rìn lẹ́kọ̀ọ́ ìkan ó ṣiṣẹ́ níbi tó ga nílé iṣẹ́ tó ga ní ti ń ṣiṣẹ́ tó jẹ́ pé owó tí ń gbà lóṣù gan ó ń lo káà ń lo gbogbo ẹ̀ ṣùgbọ́n wọn ò lọ́kọ ńlé ọ̀rẹ́ rẹ̀ tí ò lówó tó òun lọ́kọ òun àtọkọ ẹ̀ sì lọ́ọ̀ fara wọn gan. owó yìí ló fi àtúràtì ọkọ ọ̀rẹ́ rẹ̀ bíi kí wọ́n máa jà sọ̀rọ̀ owó nìsín pé dádì wa wọn ò sanwó skul ọmọ wọn ò san skul fees àwọn ọmọ wọn mọ̀ tó ti láwọn ọmọ wálé kí ọ̀rẹ́ wa pé ọkọ ọ̀rẹ́ rẹ̀ níbi iṣẹ́ ló dádì ń bò lẹ́wà mo wà ń bi iṣẹ́ gbọ́ kí ló dé wọ́n ní àti láwọn ọmọ kó ń skul ọ̀rọ̀ owó ni owó kan tí mo fẹ́ gbà mí rí gbà mo lẹ wá wà ní ìsìn mo wà ń bi báyìí ẹ wá pàdé mi bí báyìí
ẹ gbà ẹ mọ́jọ́ rẹ̀ mi ọgbọ́ ẹ mọ́jọ́ rẹ̀ mi ọgbọ́ ẹ dákun nǹkan àṣírí Ọlọ́run làṣírí èèyàn láwọn owó tí èso owó kékeré bíi 200,000 500,000 lẹ́yìn náà wàá wò pé obìnrin yìí mọ̀ náìsì gan lọ́kàn ló tún wò sùn kí ló ṣe káàyín tí ń ṣe ìfín bá jẹ́ máa fi ọ́ìlì sí ẹ́ńjìn rẹ̀ ní bí èèyàn bá ṣe ẹ́ńjìn owó téèyàn ó fi ṣe gan fẹ́ẹ̀ tó owó téèyàn ó fi rà èló wọn ń ra odidi ẹ́ńjìn ni bá mú 200,000 lọ àárẹ̀ ẹ́ńjìn tó dáa ẹ̀sà gbàtírì torí owó mẹkáníìkì àti owó tẹ́ bá fi ra ọ́ìlì sí ọkọ̀ tún lọ yọ ẹ́ńjìn mọ́tò ọyọ sọ́ọ̀lẹ̀ ó gbé ẹ́ńjìn tòkunbọ̀ sí fín lọ́ba jí láàárọ̀ wọ́n pera wọn wọ́n ṣàdúrà ìyàwó ọ̀rẹ́ ò sì mọ̀ tí ń lọ lábẹ́lẹ̀ ọ̀rẹ́ ọ̀mọ̀ tí ń lọ lábẹ́lẹ̀ ọlọ́rọ̀ abetí dídi ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ wọn ló wá sọ fún ọ̀rẹ́ tọ́lọ́kọ etí ẹ̀ mélòó ó ní méjì ní kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ ọkọ rẹ̀ tí ò jẹun lé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ibi báyìí ní tí lọ́ọ́ máa jẹun lọ́sàn-án ó bá ti daago 4 sáago 5 èyí ó ti sáré kú òǹbí iṣẹ́ rẹ̀ ẹ̀sẹ̀ mú ẹ̀bà Ìgbò ẹ̀mẹ̀bà Ìgbò ẹ̀bà pupa tí wọ́n pupa báyìí yọmọ fàjọ èyàn ó ti fún lóúnjẹ ọ̀dà wọ́n bá dàbí irọ́ bí baálé rẹ̀ bá délé ní ìgbà tí baálé rẹ̀ bá délé ìwọ fọ́ọ̀sì ẹ̀ pé ó gbọ́dọ̀ jẹun ọgbọ́n tí ó wù àwọn èèyàn mọ̀ lé gbogbo ìgbà tá à ń wé nǹkan kan ò tí ì pa wọ́n pọ̀ o ṣùgbọ́n ọkùnrin yìí fìfẹ́ hàn obìnrin yìí ṣé mọ̀ pé àwọn ọkùnrin láìkì ìfà wípé ibi tóun ti ń rówó òun pé bóyá bóun bá ṣe dáadáa bóun bá tẹ ẹ náà mọ̀ dáadáa bóun bá tẹ̀ bá ti bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ owó tóun ti yá lọ́wọ́ obìnrin yìí kèé tí ẹ béèrè ńgbà míì ọkàn sọ pé tó bá sọ pé ojú kan tí òun ni owó tó ń ti gbà lọ́wọ́ yín owó school fees àwọn ọmọ tó ń ti gbà látijọ́ yìí ṣé mo ní mo yá yín ebi mi fún yín ni báwọn ọmọ mi náà ni ọmọ yín ọmọ mi náà ni àá sì jèrè wọn ọba da káyín ọjẹ̀gẹ̀dẹ̀ kí à ń há tẹ́lẹ̀. wọ́n wá bẹ̀rẹ̀ nígbà wọn kọ́kọ́ pàdé láyé ìjọ yẹn gan-an nìyàwó gbá wọn mú níjọ́ tí wọ́n pàdé tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ eré ìfẹ́ ìjọ yẹn nìyàwó gbá wọn lọ́rùn ọwọ́ mú. ẹni tí ọ̀rẹ́ ìyàwó tó lọ́kọ tó fi ọ̀rọ̀ lọ tóun rò pé ọlọ́rọ̀ tòun táwọn jọ ń sọ̀rọ̀ òun náà ló ń yé sọ̀rọ̀ láàrin tó ń sọ fún ọlọ́rọ̀ abetí dídi wọn àti ọ̀làǹgbẹ̀gẹ̀dẹ̀ ògbéná ẹ̀ẹ́rì fíìmù ọ̀làǹgbẹ̀gẹ̀dẹ̀ ògbéná ọkọ rẹ̀ àti lágbájá wọn pàdé sọ̀rọ̀ fún mi bùlà ebi wọn fọ̀rọ̀ sí. ìyàwó lọ ká wọn mọ́bẹ̀ ó sì mú wọn red handed ọ̀rẹ́ òun ó ṣe léyìí fóun tán ìjà bá dé láàrin ọkọ àti ìyàwó irú wàhálà wo ni
irú wàhálà wo ló dé yìí ìyàwó soko kíkorò ọmọ Abẹ́òkúta ni ó padà á lu wọn ó lọ sọ fáwọn èèyàn wọ́n ránṣẹ́ sọ́kọ rẹ̀ pé kó wá ọkọ rẹ̀ sì yọjú ń gbọ́ kí ló ṣẹlẹ̀ báyìí ọkọ ní irọ́ níyàwó òun pa ìyà níjẹ́ mọ́dà lóhùn. káwọn ọmọ dá lóhùn bí wọ́n ti ń sọ̀kan sọ méjì pé aláìdá ní ọ̀nkankan ló ti gbọ̀rọ̀ òdì ló ti mú kọ́kọ́rọ́ mọ́tò ọba bẹ́nu ọkọ rẹ̀ lọ́lọ́ nìyàwó bá tún bú àwọn èèyàn rẹ̀ pé òun ò pẹ́ bóun fà tó bá òun ẹ̀ẹ̀kan bóun halẹ̀ mọ́ ni ta lọkùnrin tí èé ṣerú rẹ̀ ẹbẹ́ òun ò gbẹ́ wá dalé òun rú. gbọ́ sádìjọ́ kẹta tíyàwó padà lé kọ̀bọ́ rẹ̀ wa ẹrù ọ̀rẹ́ wa bíi méjì mẹ́ta ó ti fẹ́rí kúrò nù ilé àwọn aṣọ kan ti kúrò nù wọ́dúróòbù àwọn bàtà kan ti kúrò ńlẹ̀. ọba lọ bí iṣẹ́ rẹ̀ ó ní wọ́n mọ̀ ọ́ bò ń bẹ̀ ó ní òsì ṣíṣe kò sáìṣe òun ò lè para òun ẹni tí mẹ́jọ òun lọ́dọ̀ fámìlì báwọn ó lè pa ń lóru. àwọn èèyàn tó wá ń búyàwó lórí ọ̀rọ̀ ìwọ náà bá ti ṣe bẹ́ẹ̀ kí lọ́ọ́ mẹ́jọ rẹ̀ lọ́dọ̀ fámìlì sí. kábíyèsí olódùmarè ẹ sáàmù bá ń bẹ̀ wọ́n ẹ bá ń bẹ dádì wa. ṣe rí àwọn tó bá ní sùúrù yẹn wọ́n sọ̀rọ̀ ó sẹ̀. ọbẹ̀ ọkọ ẹ̀ títí ọkọ ẹ̀ ní kó wá gbọ́ o wọ́n máa lo ọjọ́ méjì lọ́dọ̀ rẹ̀ Monday Tuesday lọ́dọ̀ rẹ̀ Wednesday Thursday Friday wọ́n máa lò lọ́dọ̀ ẹnìkejì Saturday Sunday ńkọ́ oníkọ́mọ́ bí òun léèrè ṣùgbọ́n ó ti sún ọ̀jùpọ̀dọ̀ rẹ̀ lòun ọmọ sùn Monday Tuesday. ìyàwó bá tún gbéra ọ lọ bọ́rẹ̀ rẹ̀ àárín wọn ti dàrú gbogbo ìgbà tá à ń wí wọn ò sọ̀rọ̀ mọ́ o. níjọ́ tí ó lọ ilé ọ̀rẹ́ rẹ̀ ọbọ̀kọ rẹ̀ tó wọ pijamasi lọ́sàn-án gan lọ́sàn-án Saturday. ó jókòó lórí tírísítà lọ kẹsẹ̀ lẹ́sẹ̀ ní wo tẹlifíṣàn nìyẹn bá sílẹ̀ kò fún ọba kúnlẹ̀ fọkọ rẹ̀ ó kúnlẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ náà pé òun filẹ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ kó jọ torí Ọlọ́run kó bóun fọkọ òun lẹ̀. ọ̀rẹ́ wa ń sọ fún un pé ẹ gbọ́ dáàdì ṣé mo fi kọ́ọ̀bù ṣé mo fi séènì dèyín mọ́lẹ̀ ṣé mo fi nǹkan kan dèyín. wọ́n bá tún mú un ṣeré ó ní ọ̀dà ìwọ náà já kọ́ọ̀bù ọwọ́ mi o já séènì tó fi dè mí o ẹ mọ̀ wà mú ṣeré burúkú. ó lọ bẹ́ẹ̀ títí inú wa bíyàwó yìí ó bínú jáde níbi tó sì ti jáde ó pàdé àwọn agbọ̀rọ̀dọ̀ nǹkan kan ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ ẹ kú kalẹ̀ mò ń bọ̀. ó lè jẹ́wọ́ ló ní $1 million lórí Facebook tàbí kó jẹ́wọ́ ló ní $1 million lórí TikTok ọ̀nà wo ni ó gbà jẹ́ tiẹ̀ wá bá mi ká lọ. ìyẹn olólùfẹ́ mi jákèjádò gbogbo àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ pé òkun ó di 40 ọdún tá a ti jọ ń tẹ̀léra wa bọ̀. ọmọ tí wọ́n bá bí wọ́n ní ọmọ tí wọ́n bá bí lógójì ọdún kì í ṣọdún kékeré o 40 ọdún 40 years ayẹyẹ àjọ̀dún 40 years anniversary tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí rédíò yóò wáyé láìpẹ́ yìí ṣùgbọ́n láti fi ìdùnnú mi hàn sí ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n ní yìnyínyìnyín kẹ́ni sèmí mo fẹ́ fi ìdùnnú mi hàn sí ẹ̀yin èèyàn wa tẹ̀ ń tẹ̀lé wa nínú ayẹyẹ 40 years anniversary yìí àwọn òyìn ó jẹ mẹ́rìírí nǹkan
lára rẹ̀ nílẹ̀, ilé, Mẹ́kà, Jerusalem wà. Ṣùgbọ́n ìntà àkọ́kọ́ bẹ̀rẹ̀ òun ni torí Facebook àti torí TikTok. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ láǹfààní láti jẹ 1 million naira lórí Facebook. Ẹ̀yin lẹni 1 million naira yìí lórí Facebook. Ẹnìkan náà ó tún jẹ 1 million naira lórí TikTok. Ọ̀nà wo lẹ gbà jẹ́? Ó lè jẹ́ wọ́n ló ní 1 million naira lórí Facebook tàbí kó jẹ́ wọ́n ló ní 1 million naira lórí TikTok. Ọ̀nà wo ni ó gbà jẹ́ tiẹ̀? Wàá bá mi ká lọ. Wàá bá mi share program yìí bó ṣe ń wò yìí, share rẹ̀ sáwọn ọ̀rẹ́ rẹ̀ 40 times. 40 ọdún là ń ṣe. Bá mi share rẹ̀ sí àwọn ọ̀rẹ́ rẹ̀ 40. 40 ọ̀rẹ́ rẹ̀ share rẹ̀ sí wọn. Lẹ́yìn yẹn bá mi like page yẹn kó bá mi follow ẹ̀. Tó o bá ti wá ṣe yẹn tán o kọ́mẹ̀ǹtì báwo ló ṣe mọ Kola Olootu sí, kò gbọ́dọ̀ gùn jù. Ọ̀rọ̀ tó sọ nípa Kola Olootu kó má pọ̀ jù kó sì má kéré jù. Báwo ló ṣe mọ̀? Látogójì ọdún ìgbà báyìí ni mo ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ Kola Olootu. Ilé-iṣẹ́ rédíò báyìí ni mo ti ń gbọ́ Kola Olootu. Àwọn nǹkan báyìí ni mo mọ̀ nípa Kola Olootu. Ó tán. Wàá kọ́mẹ̀ǹtì, wàá like, wàá dẹ̀ follow page Facebook. Tó o bá ti ṣe bẹ́ẹ̀, tó o follow, tó o like, tó o sì kọ́mẹ̀ǹtì sórí TikTok. Ó ti tán. Ó lè jẹ́wọ́ ni wàá jẹ 1 million yìí. 1 million naira ni ẹnì kọ̀ọ̀kan jẹ o. A mú ẹnìkan yóò jẹ 1 million lórí Facebook. A mú ẹnìkan yóò jẹ 1 million lórí TikTok. Lágbára Ọlọ́run. 40 ọdún kì í ṣe wàsá. Ọlọ́run á dúró tì yín. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ẹ kú kalẹ̀. Ẹ káàbọ̀ lẹ́yìn